Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ara ń ta wá, òun náà ló ṣe CSI tí CSI fi ń jà fún irun ẹ̀. Ìjọba ti dán wọn kọ́ mọ̀ yàtọ̀ sọ́mà lè nìyẹn. Ṣùgbọ́n àwọn Yorùbá gbà mí, àkọ́mọ́ àwọn òun pé kíní kan tẹ bá fojú inú wò dáadáa tá bá kọ́ ní gbogbo dọ́ọ̀tì papọ̀. Wọ́n ti plan Gani Adams sáwọn wa the more for long time. Because kí ni ìdí tí Àtíkù fi jẹ́ kí tó fi ń bá tó fi gbé 50 million tó fi long term bá sí bàbá nígbà yẹn Aláàfin. Nígbà kan gbóyè fún. Oúnjẹ náà ṣẹṣẹ tí báyìí náà fi fún fẹ́ẹ́ ní kákẹ́ ọ́. Wọ́n destroy kìíní yẹn. Ìgbà tó wá ní ẹgbẹ́ mi tún fẹ́ dìde ní ìsìn tó jẹ́ irú ẹ̀kọ́. Ní kí èyí tún máa protect ilẹ̀ Yorùbá o. Àwọn ọ̀dọ́ tó wá sáyé. Wọ́n ti activate Gàdó. Ó lẹ́bi tó ń ṣòṣì ìranù tí wọ́n ń ṣe kiri. Orí láì tí wọ́n mọ́kọ́ ṣì náà wọ́n ń ṣe. Ní sẹ́nu bó ṣe máa ń dà nǹkan rú nìyẹn. Bó ṣe lọ sí àròdì all Europe. Gbogbo Yorùbá Union tó wà ń bẹ̀. Tó ní kọ́ fún oúnjẹ president. Òun ló wà ẹni ní assistant president ní ìlú tẹ̀mí wọ̀nyí. Gani Adams ni ó wá ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ wa tó ní ká fi oúnjẹ grand patron. Tó dàrú wá sọ oníkà tí ìlú orúkọ sí OPU. Ó ṣe òun ló jẹ́ gbogbo OPU tẹ́lẹ̀ ní gbogbo ọ̀nà ìkọ̀ǹtì. Ó kọ́ ló dá Yorùbá yìí lọ ti wọ̀ rẹ́dì. Ó kò máa wọ́n máa kọ́ àgbà ṣe yí. Ó máa ń sọ pé ẹgbẹ́ kan sọ ní OPU. Ẹgbẹ́ tó ní ẹgbẹ́ kan ní Europe òun ní gidi. Àyọ̀ máa lè ní gbogbo nǹkan tó bá jẹ́ ti Yorùbá. Ó máa bàjẹ́ ní mísọ̀ ènìyàn ilẹ̀ Yorùbá. Ó dáa, bàbá wa ẹ ṣeun gan. Ẹ bá wa gbọ́n sókè lórí fóònù, ẹ ṣeun gan. Aláfàjà mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣó mo ní ẹ má fà ṣó ìjà ṣùgbọ́n irọ́ ni Yorùbáwùyí fans ọ̀rọ̀ ẹ̀ tún mo fẹ́ ta anybody ẹ̀yin tẹ́ bá ti subscribe sí YouTube channel Yorùbáwùyí àti nìkejì Yorùbáwùyí you are missing ẹ bá wa subscribe bá wa like ètò wa ẹ gbóhùn sókè Aláfàjà lẹ́yìn náà mo ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Kálẹ́ mọ́ mi. Kálẹ́ o mo kí ẹ káàbọ̀ bàbá mi. Àyíjọ́mà ṣáà ń gbé jẹ. Adúpẹ́. Ìgbọ́dọ̀ kọ́lẹ̀ sọ sílẹ̀ ni pé kẹ́rọ̀rọ̀ Gani àbí Gani àwa ti gbọ́ gbogbo àtìbí lánàá. Níbo tún nìyẹn? A gbọ́ gbogbo bó ṣe ń lọ. Níbo tún nìyẹn? Kẹ́rí máa yàn àwọn tán sí mọ̀ ni àwọn tí wọ́n mọ̀. Torí tó máa ń sọ pé ọkọ̀ tó kọ̀ máa ń dùn pẹ̀lú àwọn Yorùbá ni pé bí ìkọ́ jáde wá sọ lẹ́ẹ̀kan náà jagun. Ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ gbogbo Gani ológun ọkàn tó jà. Nǹkan tó kọ́ ìtọ́jú nìkan máa sọ ní pé kọ́ jọ torí Ọlọ́run tó bá ní kọ́ fẹ́ parí ìjà fún bàbá wa pẹ̀lú Gani Adams kọ́ jọ torí Ọlọ́run kọ́ má gbà o. Torí kì ní pé kò lérò orí lọ́kàn o. Máa ní òní plan èrè lọ́kàn bó ti wà ní. Ọlọ́run ṣàánú wa mi ta dé. Òní plan èrè òní kankan lọ́kàn bó ti wà ní. Bó dẹ̀ ṣe wà yẹn gbogbo plan ẹ̀ tó ní táwọn ẹ̀rọ tó wọn tó bá ní pé kán lè wà papọ̀ Gani ò ní kankan tó fẹ́ kò ní kankan tó fẹ́ ṣe ilẹ̀ Yorùbá nǹkan tó yọ pọ̀lọpọ̀ nítorí àwọn Yorùbá tó kàn máa sọ pé ààrẹ àgbà Yorùbá ni ó yẹ kí wọ́n jọ fowó pọ̀ Gani ò ní kankan tó fẹ́ Gani ò lógun ọkàn tó já yìí ogun wo ni Gani já yìí tó borí ogun wo ló já yìí nítorí káwọn Yorùbá ti máa ronú rẹ̀ tó bá yàrá àwọn tó ń tẹ̀lé rẹ̀ ní ìsìn bíi 2000 àwọn tó jọ 2010 2003 àwọn tó ẹ̀ṣẹ̀ tó ń kó mọ́ra ní ìsìn tó wọ́n sọ pé bàbá àgbẹ̀gbẹ̀ lọ ogun wo lọ́lọ́ ní sì ní jáde jáde ogun wo ló jáde ní sì tó túnbọ̀ ogun wo ló jáde. Ẹ ṣeun torí a ní àlejò lórí ètò àwọn Yorùbá ọgbọ́n nìyẹn. Ẹ ṣe a ní àlejò lórí ètò àwọn èèyàn wọ́n lè ti expect àlejò wa kan sọ̀rọ̀ ẹ ká gbé kọ́ọ̀lù kan sí ká dẹ̀ gbé TikTok kan náà sí kí àlejò wa bàbá Èkìtì kí wọ́n bá wa continue kí wọ́n advise àwọn ọmọ Yorùbá ṣé àwọn OPC tí wọ́n ṣe yàmàyàmà ní ká máa tẹ̀lé ni àbí ìwé ẹkùn kan fún wa ní ìdí tàbí lè tẹ̀lé Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lórí péjì mi we need reason tàbí lè tẹ̀lé ìwé ẹkùn bá wa gbóhùn sókè lórí fóònù. ìyá ọbẹ̀ bàbá àgbẹ̀ṣẹ́ wà. ẹ kú ètò. àjọ ń ṣètò ní o. àmọ̀rẹ́ yín bá ọ ẹ̀ẹ́nì tán láéláé. àṣẹ 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 àṣẹ. ẹ rí ibi awíládé. ọ̀rọ̀ bù ṣe. àbí o adúgbò lọ́wọ́ bá wa
tó jẹ́ olórí aládé gbogbo kábíyèsí Ọ̀ọ̀ni o. a sì ní ìdí sí o a ní ìdí sí o. ẹ tún tọrọ sí ni ẹ̀yin ìwé ẹ̀pọ̀ ẹ tún tọrọ mọ́tò sí. àbí ṣé ẹ rí bọ̀ wọ́n ní àlà ló máa fọ́kọ́ ọlẹ́rùn. bẹ́ẹ̀ ni àlà ló máa fọ́kọ́ ọlẹ́rùn. gbogbo ìjagun àti bàbá lẹ́kìtì náà wọ́n kú gbogbo ẹ̀. ṣé ẹ rí small nìyẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀. àwọn bàbá wa ti yí sẹ́gbẹ̀ẹ́ kò jàkàbá alákọ̀ọ́mọ ọbẹ̀ kó bá wa fi sí ẹ̀yìn kan ẹ̀yìn bẹ́ẹ̀dì kò jù bẹ́ẹ̀ because ẹni tó bá wà tó sọ pé òun ṣe security fúnlẹ̀ Yorùbá òun ṣe kíní kan lẹ̀ Yorùbá tẹ́ ẹ bá lọ́wọ́ ńgbà táwa ló tá a ṣe Yorùbá lè ṣe ọ̀ngbà tó le gan ó pẹ̀lú àwọn tó ń dìtẹ̀ ńgbà yẹn náà. bẹ́ẹ̀ni. ó pẹ̀lú òun àti 2x2 ọjọ́ ṣiṣẹ́ pọ̀ ni. tá a rò pé Jàgàbá ló ń darí wa rú àmọ́ pé òun àti di 2x2. so gbogbo nǹkan wọ̀nyẹn ṣe rí tí òye wọn ni pé ilẹ̀ wa ẹ̀ kò sẹ́ni tó dalẹ̀ tó lọ scott spirit. àtúbọ̀tán ò lè da ẹ̀rọ kọ́ sílẹ̀. ilẹ̀ Yorùbá dẹ̀ lágbára. àtúbọ̀tán kò lè da. tó bá rò pé òun ṣe tutù òun ṣe kinní kan òun ṣe gbá kan ṣe rí tó bá wù kó lọ máa fún wọn ìṣẹ̀dálẹ̀ wa ní nǹkan èèwọ̀ jẹ. gbogbo tó fún wọn ẹ ó kè é sìgbà tó rò pé òun fún wọn lé ìwọ̀ jẹ́ ń sìn ṣé ọmọ Olúmọ̀nà ò jí padà wáyé. ṣé wọn kì í jí padà. tó ìtọ́mọ̀sí ń bọ̀ ìtọ́mọ̀sí dẹ̀ máa lágbára. sọ́kàn máa rọ àwọn OPC tó kù kí wọ́n ṣera wọn lóṣooṣù ọwọ́ wọ́n máa gba èpè lẹ́nu bàbá wa Onírìṣà. wọ́n máa gba èpè lẹ́nu Ọọ̀ni. ẹni tó bá gbọ́ ohun tí ẹ̀mí ń sọ àdúrà tí bàbá ṣe ń jọ ẹ àtẹ̀gún àti gbogbo ẹ̀ àti àṣẹ tó le ló fi súre ń jọ ẹ. fún ẹnìbọn tó bá sọ pé òun gbógun tó lóye ìsìn ó kàn ń fa nǹkan tó yẹ kó fà sórí ara ẹ̀ ni. bàbá ti parí ọ̀rọ̀ yín jẹ́ ẹ̀ ó ti parí everything jọ ẹ̀ ó ti parí ẹ̀ ó ti dé ládé. so gbogbo jákujàku tó ń ṣe àwa ọ̀tọ̀rọ̀ mọ́tò ṣé àwọn ẹ̀gán ọ̀gá wọn ò rí fídíò ìpè kọ́ lọ drop ẹ̀ ni. ṣé bàbá ó lọ sí pálásì bàbá ń jọ ẹ̀ ó dúró ní àṣẹ ẹnu ló ń pàṣẹ fún àwọn ọba pé kí wọ́n ṣe ìpàdé tó ní ẹnu àṣẹ yẹn níwájú Onírìṣà bí tó jòkó sí. ẹgbọ́n ní ṣe ń wò ní tẹ bá wo body language Ọ̀níjọ́ yẹn bá kábíyèsí o kábíyèsí Ọ̀ní o. kò rẹ́lífàǹtì mọ́ a máa bẹ bàbá Aláàfin Ọ̀yọ́ wọ́n ní tí tá a bá fún èèyàn ní nǹkan tó yẹ ká fún a lè gba kan yẹn padà ẹ̀yin náà ló yẹ yín ẹ withdraw yẹn ẹ withdraw ẹ̀ tá a bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ gan ní pòsì tẹ́ wà yín bàbá Aláàfin wa ẹ withdraw yẹn kò pọ́n yín lé. ẹ̀yin tẹ́ fi joyè awásẹ̀dọ̀ ya adó látàrí ẹ máa tò sí yín bẹ́ẹ̀ ni pẹ́jọ́ wà ní the same age ẹ̀yin náà fi joyè wọ́n ní ilé ọ̀kìn ga ju olúre lọ. ẹ ṣe gan bàbá mi tún gbé kọ́lẹ̀ lómi bàbá Èkìtì wọ́n ti wà mí látẹ̀kọ́ ẹ ṣe gan sà bàbá wa yìí ọlá pé wọ́n jẹ́ fan wa pé kí n gbé kọ́lù mu kankan mọ́ bàbá Èkìtì yẹn kan sọ̀rọ̀ ọlá pé wọ́n jẹ́ fan wa ẹ̀yin tó rí TikTok máa fi kínílẹ̀ fún yàtọ̀ bàbá Èkìtì bàbá yìí ẹ bá gbóhùn sókè mo fún yín respect ẹ máa fún wa lórí péjì mo ṣe pè yín padà ẹ bá gbóhùn sókè sà. ẹ ṣe mà Ọlọ́run ṣàpọ́nlé ẹ̀yin náà agbára Ọlọ́run àwọn alálẹ̀ Yorùbá wọn ṣàpọ́nlé ẹ̀yin agbára Ọlọ́run ẹ ṣeun gan náà tó ẹ kú ètò ẹkú iṣẹ́ takuntakun Ọlọ́run bá gbogbo wa gbé agbára Ọlọ́run ẹbí tara wa gbogbo àwa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá Ọlọ́run bá gbogbo wa gbé agbára Ọlọ́run àdúrà wọn gbà agbára Ọlọ́run ohun tá à ń fẹ́ láìpẹ́ láàyè náà yọ Ọlọ́run ó ṣe fún wa agbára Ọlọ́run àpá àtàwọn ní ká wa o. ṣe rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé àwa ìran Yorùbá bá a ti ń ṣera wa ní ọ̀kan yìí náà ni ká tó tó ọmọ tẹpá mọ́ sí ìfọwọ́sowọ́pọ̀ wa iná ló lè gbé wa borí gbogbo àwọn ará bíbà yìí nítorí wípé ọ̀tá tí ń bá wa ìran Yorùbá fínra ọ̀pọ̀ gan ò kìí ṣe Gani Adams nìkan
ó kàn jẹ́ pé Gani Adams náà wà lára àwọn tí àwọn aróòkè ọya yìí ń lò sí àwọn ìran Yorùbá òun náà wà ń bẹ àwọn Ìgbò kọ̀ọ̀kan náà sì wà lára àwọn tí ń lo Gani Adams sílẹ̀ Yorùbá àwọn Ìgbò kọ̀ọ̀kan náà wà ń bẹ tó tí gbogbo ẹ̀ sì yé wa nítorí wípé bàbá Èkìtì máa pè yín padà ń sin ẹjọ́ máa pè yín padà bàbá Èkìtì tí wọ́n yẹ kó fẹ́ lọ síbi kan ẹ bá wa ṣe pàṣẹ 5 minutes sàn. àwọn tí wọn fẹ́ kí Nàìjíríà ò pé wọ́n pọ̀ gan màmá mi àwa ìran Yorùbá ni ká tètè sọ ṣòkòtò wa kó le dáadáa ká tètè rán àwọn bàbá wa tó ṣe pé àwọn gbé òdodo dání tí ń fẹ́ máa dárúkọ wọn tí wọ́n tètè bá wa àwọn ìwé tó bá nípa dáadáa tó bá àwọn ìwé tí wọ́n bá lè bá wa kọ sí wọn tó ṣe wípé tójúlówó ọmọ ọkọ Yorùbá tí wọ́n lọ mo bá tó náà bá kà òun náà mọ̀ pé òdodo ni tó ṣe pé òun náà mọ̀ pé lọ́kàn ara wọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lòun kí èsì àdàmọ̀dé ọmọ Yorùbá ọmọ Yorùbá iná ni a lè máa bá sọ òdodo ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìran wa ọ̀rọ̀ àwọn ìran rẹ̀ nípa bí ọjọ́ ọ̀la ìran Yorùbá yóò ṣe já nípa bí àwọn àjòjì àbọ̀rìnwá bí wọn ò ṣe ní pa ìran Yorùbá run bí wọn ò ṣe ní gba ilẹ̀ wa kò sọmọ Yorùbá téèyàn bá sọ tí ó sọ wípé tí ó wá sọ wípé òun ọmọ tako yàn òun ọmọ tako irú èèyàn náà wípé kò sí ń tọjọ a jẹ́ wípé irú ọmọ Yorùbá bẹ́ẹ̀ kìí sọ ọmọ Yorùbá ó kàn ṣèdè Yorùbá lẹ́nu ni níbi tí ayé ti làdé ní gbogbo tójú ti làdé ní gbogbo àgbáyé pátápátá yìí kò sí àgbáyé kan tí ń fi ilẹ̀ rẹ̀ bá àjòjì ṣeré kò síbi títí ń ṣẹlẹ̀ ní àgbáyé ṣé bí gbogbo wa la wà lẹ́yìn odi káàkiri yìí àwa gan mọ̀ wípé yes ààyè pé àjòjì la jẹ́ wípé ẹrú la jẹ́ wọ́n fi ń hàn wá táwa náà sì mọ̀ gédégbé wípé yes ìṣe ẹrú iná ni wọ́n ń ṣe wá ní orí ilẹ̀ wọn káàkiri tó sì fi dé gbogbo àwọn Africa country yẹn káàkiri ni àwọn ọmọ ìyá ara wọn lọ́dọ̀ ara wọn àwa ìran Yorùbá iná ni ó dájú pé àwọn ọmọ àlè kọ̀ọ̀kan wọ́n fẹ́ mọ àwọn ọmọ àlè àárín wa ti dàgbà àwọn ọmọ àlè àárín wa àwọn ni wọn ò fẹ́ jẹ́ kí ìran Yorùbá àwọn ni wọn ò fẹ́ jẹ́ ká gbérí tó fi jẹ́ wípé tójúlówó ọmọ ọkọ Yorùbá kan bá jáde pé tójúlówó ọmọ ọkọ Yorùbá kan bá jáde pé sẹ́ẹ̀ àníṣẹ́ àwọn ọ̀ràn mi gbọ́dọ̀ kó nínú oko ẹrú tẹ́ wà yìí ni àwọn ọmọ àlè àárín wa náà ni wọ́n ó ṣokùnfà bí wọ́n ó ti gbé ṣubú àwọn irú rẹ̀ ò sì lè ṣẹlẹ̀ mọ́ láàrin àwa ìran Yorùbá láyé torí àwa ti ṣe yìí àwọn ò ní ẹgbẹ́ tí wọ́n tẹ̀lẹ̀ àti jí àwọn ò ní ẹgbẹ́ títí wa bí wọ́n ti ṣe àwọn bàbá wa ti tànà tí wọ́n lọ àwọn bàbá Bọ́lá Ìgè Awólọ́wọ̀ Abíọ́lá gbogbo àwọn Kẹsàrò wíwá yẹn gbẹ́ ti ṣe gbogbo wọn àwọn ò ní ẹgbẹ́ tí wọ́n ṣe àwọn ètí wọ́n fẹ́ gbà wá lẹ́nu ògùn nínú oko ẹrú yìí àwọn ò ní ẹgbẹ́ tí wọ́n ṣe wọ́n bẹ́ẹ̀. ojú titi wa ti la titi wa so ìgbésẹ̀ tèmi wá fẹ́ kí bàbá Bọ́lá Ahmed gbé ni wípé kí wọ́n dákun màmá mi ẹ̀yin lẹ ń bá wá rí àwọn bàbá tí ń súnmọ́ wọn yìí tí ń súnmọ́ wọn yìí tí ń rí wọn bá sọ̀rọ̀ ẹ̀yin lẹ́yìn rí wọn bá sọ̀rọ̀ ẹ máa bá wa ẹ dákun ẹ tètè máa bá wa kó gbogbo àwọn ọ̀rọ̀ yìí sí wọn létí kí wọ́n tètè máa bá wọn sọ ní ojú ọjọ́ àsìkò tí a wà yìí kìí sásìkò tí àwọn olórí wa kankan lẹ Yorùbá tí wọ́n máa tẹ́tí ilẹ̀ fún Fúlàní kankan tàbí ìran Haúsá kan tàbí Ìgbò kankan mọ́ nílùú Nàìjíríà yìí ó ti kọjá àsìkò pèsè tí oníkálukú wà láàyè rẹ̀ iná ni àsìkò tá a wà yìí bí nǹkan ti lọ ní àgbáyé báyìí torí gbogbo àwọn àfáà yẹn kí wọ́n tètè bá wa kó gbogbo àwọn àfáà rà dáadáa yẹn lẹ̀ gbogbo wàásù tí wọ́n bá mọ̀ páwọn fẹ́ máa ṣe ilẹ̀ Yorùbá ò kí ń ṣe ilẹ̀ Mùsùlùmí náà. bàbá wa ẹ ṣeun gan tó bá dé kí wọ́n ti wá bí látà ẹ máa dé. Àǹbàbọ̀ bàbá Èkìtì ẹ̀yin ẹ̀ tó wà lórí bàbá Èkìtì ẹ padà sórí TikTok náà yẹn bá mi fọ́ Èkìtì ní gift bàbá mi lẹ́ẹ̀kìtì ẹ bá wa láìkì. ẹ má bínú bátìrì fóònù yẹn ló ti kú.
à ń gbọ́ ní bàbá Èkìtì ẹ fún wa ní reason tó rẹ̀yìn súnmọ́ olóyè Sunday Adéyẹmọ ẹ̀ ló ṣe ń gbọ́ wa. mo gbọ́ yín. ẹ̀yin tẹ́ ń wò mí wọ́n sọ pé ká tẹ̀lé ìwé ẹkùn ká tẹ̀lé Sunday Igboho àwọn oníṣẹ́ bí àwọn Nigerians tí wọ́n kí ń bí àwọn politicians wà pé kí lẹ máa offer wa tẹ́ bá ní ká tẹ̀lé lórí ètò Yorùbáwùyí a ní question ṣé ká bí bàbá Èkìtì torí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ti bí sí débi wípé anybody lè máa pè wọ́n anyhow kan máa wá sọ pé ẹ pè lórí iṣẹ́ ẹ bá no ṣùgbọ́n mo tẹ́lẹ̀ àwọn bàbá Èkìtì wá ti wà nítòsí àwọn nílẹ̀kùn tí wọ́n rínú tí wọ́n ròde ṣé ká bí bàbá Èkìtì wípé bàbá Èkìtì kí ni àwọn nǹkan tí ẹ rí tẹ́ fi wò pé yẹ ká tẹ̀lé Àdìsá ọmọ Adéyẹmọ kí ni àwọn nǹkan tẹ́ ẹ rí bẹ́ẹ̀ súnmọ́ Sunday Igboho pé irú ẹkùn yìí ọmọkùnrin olóòótọ́ ni àwọn ṣé bàbá ló ti ṣe àwọn kan bàbá ló ṣe tẹ́ fi lè sọ fún wa ẹni lè jẹ́ tàwọn OPC náà tẹ́ bá wà ní orí page orí show yìí ẹ send request lórí TikTok ẹ máa gbé sọ pé àwọn ọmọ OPC lèmi náà o èmi náà fẹ́ defend ààrẹ Aríkúyẹrí èmi náà fẹ́ defend ààrẹ Ọ̀nà Kakanfò àgbẹ̀yìn náà wọlé wọ́n lè fẹ́ pèsè orí show náà ni ẹ sọ pé ọmọ OPC ní àgbẹ̀yìn náà wọlé Bàbá Èkìtì. ẹ ṣe ìyá mi Yorùbá wípé ohun tó bá jọ ohun la fi ń wé ohun wọ́n ní èpo ẹ̀pà ó jọ pọ̀ sí èrírí tí èmi àtẹ̀yìn bá jọ lọ sí ilé iṣẹ́ kan tàbá ní à ń wá iṣẹ́ wọ́n á ní ká mú CV wa lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ CV yẹn náà máa fi wò ó ẹni tó qualify kán tó wá ṣe interview fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ṣé rí ohun tí ènìyàn ò bá ṣe rí òun ló máa ń jọ̀gá èèyàn ohun tí ènìyàn bá ti ṣe rí ṣẹgbọ́n mi tí ènìyàn bá ti ṣe rí kì í jọ̀gá èèyàn ṣé rí ìrù ẹkùn kì í ṣe ẹgbẹ́ organization fún ààbò ni. Ìwé ẹ̀kọ́ kì í ṣe ẹgbẹ́ ok ayé kì í fi yín lọ. Bẹ́ẹ̀ni kì í ṣe ẹgbẹ́ ó wà fún ààbò. Mo fẹ́ kí ọmọ Yorùbá wọn rántí 2023 tí àwọn ọba wa kóra wọn papọ̀ ní Ilé Ifẹ̀ tí bàbá wa Onírìṣà pé Sunday Igboho lórí aago. Igboho make a statement kan that day. Ẹ̀yin bàbá mi ò fowó ìyólétì tí mo fẹ́ ní lọ́dọ̀ yín ni kẹ́ ẹ tì wá lẹ́yìn. Ẹ bá dẹ̀ ti tì wá lẹ́yìn à á ṣe kọjá ohun tí ẹ lérò lọ. Ṣé ẹ̀ ń gbọ́ mi rẹ̀ máa dé o? Yorùbá ṣe ń gbọ́ o. Nígbà tí Sunday Igboho náà tún ń yọ wálé. Nígbà tí Sunday Igboho náà tún ń yọ wálé. Adé ọ̀dọ̀ kábíyèsí Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀. Ìgbòho sọ̀rọ̀ ní pé bàbá mi ààbò Yorùbá jẹ mí lógún torí mi ò níbò mí ìran mi ni mi ò fowó àtìlẹ́yìn ẹ̀yin bàbá yìí ni mo fẹ́ ẹ yọ̀ǹda fún wa ká wọnú igbó pẹ̀lú wọn. Ó ní lẹ́yìn oṣù kan ọ̀ oṣù méjì tí ẹ bá ti rí yàtọ̀ ẹ̀yin fara yín ẹ fà mí lé ìjọba lọ́wọ́. Ẹ̀gbọ́n mi pọ́wọ́ fowó èèyàn kan wá dìde ó wá ní ààbò ilẹ̀ Yorùbá tóbi olóṣèlú wa sọ fún wa pé Yorùbá tóbi ó ní ká tó strategize a máa nídi 20 billion. 20 kìíní. Inú mi dẹ̀ dùn pé ìgbà tó máa 20 billion. Billion àbí million. Billion. Inú mi dẹ̀ dùn. Kì í ṣe lókà kì í ṣe inú kọ̀rọ̀ ló ti sọ ó sọ ní gbangba lórí Heritage TV ní ọdún náà lọ́hùn-ún tí ìyá wa Erelu communication ó ṣe interview fún pé tá a bá rí 20 billion ká fi strategize la máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tó tún pé padà èkéyìn táwọn ènìyàn máa ń béèrè pé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ń jí ọmọ Yorùbá gbé kí lẹ fẹ́ ṣe ó fi ìbínú sọ̀rọ̀ níbẹ̀ ní orí prógàmù ìjọ yẹ pé tí ẹ ní òun ni kóun lọ fi jà ní tí ẹ fún un lówó ni. Ṣé ẹ gbọ́ mi? Ìyẹn làwọn ọba yẹ́rò papọ̀. That is the interview.
èmi dẹ̀ pè ní CV àwọn méjèèjì torí tẹ́nìyàn bá ṣe é lẹ̀ òun la máa padà wàá bá yàn ṣẹ́gbọ́n mi nínú ohun táwọn méjèèjì tí wọ́n sọ ọ́ lẹ̀ làwọn ọba yẹn rò ó pé ọmọ yìí ó lóun ò nídìí owó yìí ẹ̀jẹ̀já fi dánwò náà fi pé bàbá wa Ládọjà pé bàbá Ládọjà ìwọ àti Bọ́lá Tinubu lẹ súnmọ́ra yín dáadáa ọmọ wa tó ní bí wọ́n ṣe pa ìran Yorùbá ò tẹ́hun lọ́rùn yìí tó dé tó torí ẹ̀ ní ìjọba àná fẹ́ pa yìí ẹ̀já gbé kínní ilé lọ́wọ́ nígbà tó dẹ̀ máa gbélé lọ́wọ́ àwọn ọba yẹ àwọn bàbá yẹ ni wọ́n dá àwọn orúkọ kan lẹ̀ wọ́n wá ní ká lọ dífá sí eléyìí tí bàbá ti mú ṣé gbọ́ mi mà. àwàkọ́ ní sá àwàkọ́ ní. ìgbà tí ifá dẹ̀ máa fọ́rẹ́ ifá mú ìrù ẹkùn làwa fi ń sọ wípé Sunday Igboho kọ́ ló ní ìrù ẹkùn gbogbo àwọn Yorùbá ló ní ìrù ẹkùn gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ló ní ìrù ẹkùn tá a bá bímọ ní ilẹ̀ Yorùbá lónìí tó bá ti jẹ́ pé ojúlówó ọmọ ọkọ ni òun náà ó nípa ní ìrù ẹkùn pé gbogbo wa ni tó èèyàn kan ò ní sọ wípé ẹgbẹ́ mi ni àwọn bàbá yẹn kàn rí wípé Sunday Igboho kájú ẹ̀ ó yá wàá máa ṣe àkóso ẹ̀. alákòóso bí Yorùbáwùyí ṣe jẹ́ host lórí Yorùbáwùyí program. bẹ́ẹ̀ ni wàá máa ṣe àkóso ẹ̀. ẹ bá mi pàtàkì fún bàbá Èkìtì. òun lẹbi rí tó jẹ́ wípé lẹ̀kùn fálàsì àwọn ọba yẹn ó sílẹ̀ fún Sunday Igboho. ẹgbọ́n mi iṣẹ́ ìlú ni Sunday Igboho ń ṣe. ẹni bá ń bínú sí Sunday Igboho bí ìgbà tó bá ń bínú sí gbogbo ọba ilẹ̀ Yorùbá tó ń bínú sí Elédùmarè ni kò dẹ̀ sẹ́ni tó ń bínú sí Elédùmarè tó ń lọ lálàáfíà ṣe gbọ́ mi. tó wá jẹ́ pé lóòótọ́ we don't want the Fulani again to be panning out like a chicken. agbẹ́dọ̀jọ́ rí wípé eléyìí o àjọṣe gbogbo wa jọ ni wọn à dẹ̀ béèrè owó lọ́wọ́ anybody èrè ìdí tí wọn ò fi béèrè owó lọ́wọ́ anybody ni wípé kínní ó jọ dé bá gbogbo wa ni. mo dé ọwá onírè ní Kwara State mo bú sẹ́kún ọba Ìfìn mo bú sẹ́kún bẹ̀ níbi tí ó jẹ́ pé ìlú tó ló kú ṣọ̀mùṣọ̀mù tẹ́lẹ̀ ó ti di àbúrò mo bú sẹ́kún adé ìlú kan àwọn àgbààgbà ló ń bá bẹ̀ pé bàbá yẹn ní òun ti pé ọmọ 80 ọdún wọ́n bá pa òun sì kán pa òun pé òun ti ní káwọn ọmọ máa lọ sí kọ́sákò òun lù pé òun sálọ ẹni rẹ̀ bẹ́ẹ̀ làwọn ìyá bẹ́ẹ̀ ni abá bàbá yẹn níbi tó ti ń dáná pé òun fẹ́ jẹun tàǹtọ́ bá dé ẹ understand pé òun fẹ́ jẹun ni bàbá yẹn ń ṣe ṣu lọ́wọ́ ládébẹ̀ oníwọ̀nyí kọjá ó sọ fún wa oníwọ̀nyí kọjá ní ìjẹta wọn kàn wò ó ní wọ́n dẹ̀ mọ́jú bàbá yẹn ti kákò báyìí so irú ẹkùn belong to all of us irú ẹkùn iṣẹ́ iṣẹ́ organization tó máa yìnbọn pa ọmọ Yorùbá ní ìgboro kiri irú ẹkùn kì í ṣe ẹgbẹ́ tó fàyè gba fashion ká máa ní máa lọ dáwó torí pé mo ti dáwó bẹ́ẹ̀ fẹ́ sì tì mí màá kó ti tèmi jọ ó dàbí Nàìjíríà àmì ni ó dàbí Nàìjíríà police ni tó bá wà ń bẹ̀ tó bá ti misbehave wọn á fáyà ẹni tó bá fẹ́ sọ wọ́n lẹ́nu wọ́n á dismiss ẹni tó ẹgbẹ́ ilé ẹgbẹ́ gbogbo wájọ ni iṣẹ́ ìyẹn kò dẹ̀ rèé ẹni tí ọ̀gá wa máa ń sọ dáadáa tọkọ-tìyàwó ń jà kò kàn yín o kò kàn yín o wọ́n ń gba girlfriend ara wọn kò kàn yín o lágbájáre fún mi lọ́sàn-án kò kàn yín o. bàbá Èkìtì bá wa sọ Yorùbá o. ok lágbájá báyàwó ó bá mi fipá bá mi lò kò kàn yín. kò kàn ru ẹkùn. ohun tó kàn wá ni wípé inú ìgbẹ́ ẹ wà tí àwọn ará bíbà ẹ̀ sá pamọ́ sí tó fi ṣẹlẹ̀ ká flush wọn pé tí ìgbẹ́ wa bá ti ní àlàáfíà ìlú wa máa lálàáfíà àjòjì tó bá fẹ́ bá Yorùbá gbé papọ̀ kó máa bọ̀ kájọ máa ríra wa ohun tí ìlú ẹkùn ó wà fún nìyẹn and ní ọ̀dọ̀ wa TikTok ẹ má bínú ẹjọ́ ẹ má bínú tí wọ́n bá bí ọ
tí wọ́n bá bí ọmọ lọ́dọ̀ wa ń bí báyìí tí gbàrà tí wọ́n bí ọmọ yẹn bóyá láàrin ọ̀sẹ̀ bíi méjì bàbá ra mọ́tò bàbá ní ó ń win ní contract ìgbé ayé ẹ̀ yí padà wọ́n á ní ẹsẹ̀ ọmọ yẹn ó wúdú mà dáa o ẹsẹ̀ ọmọ yẹn mà dáa o ní èwì tí wọ́n declare pé bàbá Tinubu wọ́n ti stamp wọ́n ti confirm ìlú ẹkùn àwọn ará bíbẹ̀ bẹ̀rẹ̀ sí sákò nínú ìlú bẹ̀rẹ̀ sí ní ìsinmi. Yorùbá ṣe lóòótọ́ ni ṣe gbọ́ mi ìlú ẹkùn ló kàn ẹ jẹ́ kí n ka bíbélì ẹ má bínú o wọ́n ní tí májẹ̀mú àkọ́kọ́ ò bá ní àbùkù a kì yóò wáyè fún májẹ̀mú tuntun májẹ̀mú OPC Gani ti bàjẹ́ don't let us deceive ourselves àwọn bàbá wa 34 years ago náà ti rí vision pé vision yìí ń bọ̀ náà ti rí pé ohun tó dẹ̀ bàtà àwọn bàbá rẹ̀ fi ṣe ni pé nígbà tí a dìbò Abíọ́lá tán àná ẹ̀ lójijì àwọn bàbá yìí wá jókòó pé àwọn ará bíbá ọjọ́ kan bọ̀ táwọn máa yalùwà tó bá lè ṣe báyìí fọmọ wa wọ́n gbé okùn kalẹ̀ fún ìjàngbara ilẹ̀ Yorùbá wọ́n gbé OPC kalẹ̀ láti lè dáàbò bo ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá èmi wà lẹ́kọ̀ọ́ ń gbà yẹ mo máa ń sọ dáadáa kó o tó rẹ ọmọ Yorùbá jẹ láàrin ọjà wàá ronú pé méjì bẹ́ẹ̀ni pé tó bá lọ pópùsù wá kó o tó ṣe ìwọ̀sí fọ́mọ Yorùbá wàá rò pé méjì ṣùgbọ́n nígbà tí Gani wọlé ó destroy OPC ẹ má jà tara wa jẹ mà èmi náà máa béèrè ìbéèrè kan lọ́wọ́ ọmọ Yorùbá OPC ṣe lénìí ṣe iṣẹ́ ìjàngbara ilẹ̀ Yorùbá ni the answer my own side is no torí lára àwọn ọmọ yẹn jáde síta pé orúkọ tí bàbá wọn ti build làwọn ń jẹ ìyẹn Gani orúkọ tí Gani ti build làwọn ń jẹ kí ló fi build orúkọ yẹn ẹ̀mí ọmọ Yorùbá torí ẹni bá wà lẹ́kọ̀ọ́ tó wà ní Ìbàdàn tó bá lóun ò mọ nǹkan tó ń pè ní fashion kò dé sẹ́ni mo ní èèyàn kan lára àwọn tó ń lò ń gbà yẹn tí wọ́n bá ń lé yín tí wọ́n bá fẹ́ pa ẹni yẹn tí wọ́n bá rí pa wọ́n á lọ dífá ohun tí orí ẹ̀ ò fẹ́ ìná máa fún orí ẹ̀ kókó pa àṣírí ni mo gé fún yín yẹn kọ́ jáde síta kọ́ sọ pé irọ́ ni mò ń pa bàbá èkìtì wà ti fàájì àmàjà wọ́n á wá lọ dí ifá pé kí ni èèwọ̀ ẹ̀ tán lè fún gbọ́ ọwọ́ wọn máa fi ka OPC pín yẹlẹyẹlẹ wọ́n sọ fíṣàn yẹn nù ẹgbẹ́ tó yẹ kó jẹ́ ẹgbẹ́ ààbò fún ilẹ̀ Yorùbá ó wá di ẹgbẹ́ tó jẹ́ pé òǹkan ló ṣekú pa ilẹ̀ Yorùbá irú ẹkùn ò rí bẹ́ẹ̀ irú ẹkùn kẹrí Yorùbá máa ń sọ kankan pé orílẹ̀ ẹja ti ń bàjẹ́ tí ẹgbẹ́ kan bá wà tí tó lórí yẹ ò bá ti jó lórí gidi àwọn tó tẹ̀lé lẹ́yìn ò lè jẹ́ èèyàn gidi òun lè fi rí èèyàn gidi lẹ́yìn gbà ẹnu tèmi gbà gbọ́tẹ́ bá ti rí kẹ́dẹ́lẹ́ tí mò ń sọ lọ́lẹ̀ yìí tí Sunday Igboho bá yìí gbọ́ ó yìí máa bá mi wípé bàbá Èkìtì agídí yín òun ò láìkẹ́ ẹ má máa jẹ́ pé màá ní ẹ̀jẹ̀ ẹ̀fìn mílẹ̀ agídí Oǹdó a ní ẹ̀fìn mílẹ̀ ẹ understand ìrọ́lú ó Sunday Igboho máa ń lé àlàáfíà lójoojúmọ́ bẹ́ẹ̀ ni lórí àlàáfíà ẹ máa ṣe ṣó mi olóyè máa pè yín pé ẹ má sì. mo lọ sí ẹ máa gbọ́ mi sà eléyìí tí mo lọ sílẹ̀ last mo yẹ ààrẹ bọ́ba táwọn èèyàn ti sọ pé ẹ gbọ́ tó pè mí bẹ́ẹ̀ ọkọ̀ Gàníyádé ó ní ẹ má sílẹ̀kùn bàbá Èkìtì ọkọ̀ Gàníyá bá wò. mo lé wa ní èmi landlord ó ní rárá program tẹ̀ sí lẹ́nu ọjọ́ ìta òun láìkẹ́ ẹ má jẹ́ má but I did it because I don't want ohun tó ṣẹlẹ̀ sí irú àwa yìí ó ṣẹlẹ̀ láwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. tó òun nípa àlàáfíà lójoojúmọ́ bọ̀tẹ́ ní lára ni ẹgbẹ́ sọ̀rọ̀ kankan fún yín níbi ọdún Ifá níbi tó ti ń bọ̀ fá ẹ lọ gbọ́ ọ̀rọ̀ tí Gani sọ ń bẹ̀ from the beginning to the end
ẹ mọ̀ pé Sunday Igboho ló ń takú. kí ni wàhálà gan pàápàá kí ni wàhálà ẹ pàápàá. mọ̀ pé Sunday Igboho ló ń bá sọ̀rọ̀ ń bẹ̀ ẹni tí ò dẹ̀ rí ti tiẹ̀ rò tó o ti rí gẹ́gẹ́ bí màmá mi ṣe rí àwọn kan pè ní ìjà òwò kì í ṣe ìjà òwò òun ló rí gẹ́gẹ́ bí ìjà òwò Sunday Igboho gẹ́gẹ́ bí ìjà òwò. èló ni Sunday Igboho èló ló gbà èló lóye gbà tó bá jówó. wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ́sákù láti dínà ìjẹ wọn. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ó ti tẹ́tà délé Sunday Igboho àwọn tó wà lé Sunday Igboho wọn á lé ní 60 tí wọ́n bá ní jù bẹ́ẹ̀ lọ. àwọn lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n òun rí pé àwọn tó ń tọ́ òkèèrè wá yàn wá jẹ yìí ká fòpin sí. gbàmọ́ kẹ́dẹ̀ sọ̀rọ̀ kọ́lẹ̀ kẹ́ wọn náà fẹ́ pè wọ́n papọ̀ tí èmi àti ìyá Yorùbáwùyí bá ń jà àbẹ̀ní ayé là ń gbé tá a bá ń jà lè pè wá papọ̀. lè pè wá papọ̀ wọ́n tàbí wá jà nǹkan. Sunday Igboho bẹ́nikẹ́ni jà tó kò sọ̀rọ̀ tó wọ́n ń pè wọ́n papọ̀. kò bẹ́ni jà kò rí títúndé kò rí Gani Adams gẹ́gẹ́ bí ọ̀tá. kò rí ẹgbẹ́ òun tó sọ̀rọ̀ ló tó pé àwọn OPC kìíní kan. kò rí gẹ́gẹ́ bí ọ̀tá tó iye la máa fi mọ̀ pé agbára ẹnẹ́mẹ́yẹjẹ́ ń pè pé àǹfààní tí bàbá Èkìtì ní nínú ìlú Ẹkùn lẹ́yìn náà ní nínú ìlú Ẹkùn tẹ́ bá ti jẹ́ ọmọ Yorùbá gidi láti lè secure ẹni bá ti ní vision ni o pé lóòótọ́ ààbò ilẹ̀ Yorùbá ó jẹ mí lógún ó dẹ̀ ti pẹ́ tá a ti ń pariwo ẹ̀ pé we need a Yorùbá man to secure a complete or genuine authentic Yorùbá man to secure the Yorùbá land. èbó pọ̀ èbó kọjá èbó. overgraduate mo ti sọ fún yín overgraduate. overgraduate ẹbí ti bẹ̀rẹ̀ lè parí. nínú ẹja sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà eléyìí ò sọ̀rọ̀ pé a dá ẹgbẹ́ lẹ̀ láti máa fi make money. Sunday Igboho ń ṣe lébi ìyà ò jẹ́ gbogbo ìgbà tí ìjọba Buhari fíìsì àkáǹtì ẹ̀ àwa tún ń gbowó lọ́wọ́ ẹ̀ ni nígbà tí ò bàjẹ́ tó bá sọ pé lágbájá ìjọ mo ní ìdèyẹ báyìí bá ń fún ẹ lágbájá báyìí wọ́n á fún òun kù wá ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ká fi yẹra wa wò nínú ìwà tá à ń wù ká gbé ìgbéraga lẹ̀ tí Yorùbá ń pè ní ó ń ṣáájú ìparun ìgbéraga tó ń ṣáájú ìparun bẹ́ẹ̀ ni mà so ìrù Ẹkùn belong to all of us tó bá jẹ́ pé lóòótọ́ lódodo la ní àwọn tó ń wá wá ń pa wá nípakúpa ya àfẹ́ mọ́ ìrù Ẹkùn belong to everyone. gbogbo original ọmọ Yorùbá ni ó ní ìrù Ẹkùn sí and gbogbo original ọmọ Yorùbá ló máa jèrè níbi ìrù Ẹkùn. bẹ́ẹ̀ni ṣé ìrù Ẹkùn máa gbà pé kéèyàn máa ṣe nuisance bóyá ọkọ àtìyàwó jà wọ́n á pè wá pé ìrù Ẹkùn ẹjọ́ o ọkọ àtìyàwó jà o bóyá ọkọ mi ò fowó ọbẹ̀ lẹ̀ o bóyá kinní kan ò ṣe kinní kan o. kò sí ní tó kan ìrù Ẹkùn pẹ̀lú ìyẹn màámi. tí èèyàn kan bá jẹ èèyàn kan gbèsè nǹkan ṣé ìrù Ẹkùn a lè pè yín. kò kan ìrù Ẹkùn kò kan wá. ẹ lè dá sí pé ẹnìkan ra gàrí lọ́wọ́ ẹnìkan kò sanwó o. irọ́ kò kàn wá. àwọn àjòjì abẹ́ mú gbó ni tálẹ̀ ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé ẹ mú gọ́ọ̀mù ni àbí wọn alákòóbá òfòwò wọn alákòóbá wò ní nígbà tó yọ lọ mo ti blọọkù yín. àwọn àlejò ọ̀ràn táwọn bàbá wa gbà láàyè tó ń jòkó tó ń dààmú wa àtàwọn tó ṣe ń wọlé ní ìrù Ẹkùn fẹ́ lé padà síbi tó ti ń bọ̀ pé ẹ lè máa pàṣẹ fún wa lórí ilẹ̀ wa ẹ lè máa pa wá nípakúpa Yorùbá fàyè gba àjòjì tó bá fẹ́ ṣe business kó jẹ́ kájọ máa gbé ní ìlú we be able to monitor him ṣe gbọ́ mi kò ká lọ sápamọ́ sínú igbó wa kó máa dín ìnà yẹn òní ìrù Ẹkùn wà fún. ok báwo ni tá bá rí ẹni tí ó ní ọ̀kadà àwọn ọlọ́kadà ṣé ìrù Ẹkùn lè disturb wọn. ọ̀kadà bí àwọn ọlọ́kadà tó ń lọ question ẹ̀yin èèyàn tó bá ní the question tó bá ní question bá wà bẹ̀rẹ̀ ní comment section kàkà fún Bàbá Èkìtì àwọn kan tó wá sẹ́kàn tèmi tó mọ̀ pé àwọn ẹgbẹ́ kan máa ń ṣe nígbà kan
bí kọ́lọ́kadà máa lọ kọ́ máa lọ wèlé wọn kọ́ máa kó wọn lẹ́gbàá lórí kọ́ máa kó wọn ní pankẹ́rẹ́ kọ́nọ́bì sí kékeré. òfin tó kan ẹ gbọ́ mi mà ṣe rí kwẹ́sẹ̀ tẹ́ bá máa bi ìlú ẹkùn ẹ jẹ́ kó jẹ́ kwẹ́sẹ̀ tó máa jẹ́ tó relate mọ́ fọ́rẹ́ẹ̀sì wa inú igbó wa ibẹ̀ làwọn ṣe rí mà tí ọ̀tá bá fẹ́ ṣèyàn ní jàǹbá Yorùbá máa sọ pé kọ́lọ́run kó ṣọ̀yàn lọ́wọ́ ẹni tí ṣọ́ ni tí àṣọ Yorùbá dẹ̀ máa ń pòwe kan pé ẹ̀yìnkùlé lọ̀tá wà àbí bẹ́ẹ̀ kọ́ tí ọ̀tá inú ilé ò bá sílẹ̀kùn fún tìta ò lè ráyè operate ṣé rí àwọn tó wà nínú igbó wa mo tẹnu mọ́ tí gbogbo igbó rìsáàfù wa pátápátá bá ti ní ìsinmi ìlú wa máa ní ìsinmi. So inú igbó ni iṣẹ́ ìlú ẹkùn wà. Ṣé gbọ́ mi? Inú igbó ni iṣẹ́ ìlú ẹkùn wà. So Igbo. Èrèdí tí a fi dá ìlú ẹkùn ẹ má gbọ́ mi èrèdí tí a fi dá ìlú ẹkùn kalẹ̀ ni wípé fún àwọn agbésùmọ̀bí ajínigbé tí ò jẹ́ kí àwọn àgbẹ̀ wa ó lọ sóko tá ń pààyàn sọ́nà oko ní ìlú ẹkùn wà fún. Wọ́n fẹ́ máa tún ìlú ilẹ̀ Yorùbá. Ọ̀dà elédè mi tàbí ọmọ Yorùbá tó ń ṣiṣẹ́ tiẹ̀ jẹ́jẹ́ bóyá àwọn Haúsá tó ń ta mègóró kúlíkúlí mèdóńkùà mèrèké kí ni ìlú ẹkùn kí ní gbòòrò ni o tó wà lọ àbáìdìn tí wọ́n ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ bá gbọ́ ìtàbí ọ̀gá wa Olúọmọ Oòduà olóyè sí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ní ẹnikẹ́ni tó bá ń ṣe bísínẹ́sì ẹ̀ jẹ́jẹ́ láàrin ìlú. èmi ti gbọ́ ọ̀rọ̀ so mo wá pé àwọn èèyàn wa tí wọn ò gbọ́ àṣẹ interview ẹ̀ ìgbà táwọn olóyè Sunday Ìgbòho gbé wa wọ́n ti bísí lọ́wọ́ yìí àṣẹ interview ẹ̀ pé kẹ́ bá wa ṣàlàyé. ẹni àjòjì tó bá ń ṣe bísínẹ́sì ẹ̀ jẹ́jẹ́ láàrin ìlú tó dẹ̀ ń hùwà jẹ́jẹ́ tí ò yọ ọmọ Yorùbá lẹ́nu tí a rí ìwà burúkú lọ́wọ́ ẹ̀ ó wà lórí ọ̀pẹ ó wà ní ọ̀dà àpò. ìlú ẹ. tó bá ń ṣe dáadáa. ẹni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá wa tó ń gbé àwọn ènìyàn tó ń jí ọmọ Yorùbá gbé tó ń pa ọmọ Yorùbá tí ó ta àkàndédé ń lọ lọ́nà nínú igbó rìsáàbù wa tá a rí pé wọ́n ti pàgọ́ wọ́n ti kọ́lé rẹpẹtẹ ń bẹ̀ láì jẹ́ wípé ọmọ Yorùbá ló bu nílẹ̀ yẹ a máa le. So ìlú ẹkùn nísìnyí iṣẹ́ ti yín àwọn tí wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú tí wọ́n jẹ́ kí ìyá wa lọ sóko bàbá wa lọ sóko àwọn yẹn ni ìlú ẹkùn wà against àbí. bẹ́ẹ̀ ni mà. ọ̀dà ẹni tó bá ní question fún bàbá Èkìtì kó tó di pé wọ́n kò lórí ètò ẹ bá wa kọ sí kọ́mẹ́ntì kan sáré bí wọ́n láàrin pàápàá láàrin ìṣẹ́jú 2 sí 3 kí bàbá Èkìtì náà lè sọ kán lè lọ fa ètò ìgbẹ́lélẹ̀. ẹni tó bá ní question fún bàbá Èkìtì láàrin ìṣẹ́jú 2 sí 3 pàápàá lórí ọ̀rọ̀ ìlú ẹkùn. mo dẹ̀ fẹ́ sọ eléyìí kí wọ́n ti question mi tó jáde síta. gbogbo ẹ̀yin kọ̀mándà ìlú ẹkùn ní gbogbo state mẹ́jẹ̀ẹ̀jọ àtẹ̀yin ọmọ ìlú ẹkùn ní state mẹ́jẹ̀ẹ̀jọ mẹ́jọ ẹ̀ka Kwara ẹ̀ka Kogi mọ́. mẹ́jọ yeah you are right sir. mẹ́jọ mo ń gbẹnu bàbá wa Olúọmọ olóyè sí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ̀rọ̀ wọ́n á wá ìjà yín ẹ má bá wọn jà o. wọ́n fẹ́ sọ yín dàbí mo ti dà ní kán lè máa sọ wípé àwọn ìlú ẹkùn ló ń dà ìlú rú ẹ má bá wọn jà. aṣọ àlàlẹ̀ wọ̀ ẹ má jẹ́ kán ta epo sí ṣẹgbọ́n mi bọ́ bá pàdé yín lọ́nà ní ìkórìtà tá a wà yìí gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹkùn pátá tá máa gbá yín létí ọ̀tún wọ́n mọ̀ pé ara yín ò ní gbà láti kú tòtì sí wọn ẹ bọ́ bàtà yín kẹ́ ẹ fèrè sí kẹ́ máa sá lọ kì í ṣe pé àìlè ìjà wọ́n fẹ́ sọ wá lẹ́nu wọ́n fẹ́ ẹnu ẹ má jẹ́ kó sọ wá lẹ́nu o wọ́n fẹ́ borúkọ ìlú ẹkùn jẹ́ ẹ má jẹ́ kí wọ́n borúkọ wa jẹ́ mo fi yọ náà lọ́rùn bẹ̀yìn gbogbo ẹ jẹ́ ká
ní ìkórìtà tá a wà yìí ẹ jẹ́ ká yẹra fún wọn wọn á dìde pàdé yín lọ́nà ẹ̀gbọ́n mi ohun tó ṣẹlẹ̀ lẹ́kìtì lọ́dọ̀ wa níbẹ̀ ni mò ń sọ o wọn á gbéjà wá ẹ má bá wọn jà. bàbá Èkìtì tàbá wá rí ẹni tó fẹ́ darapọ̀ mọ́ ìró ẹkùn kí ni wọ́n lè ṣe pé mo fẹ́ darapọ̀ mọ́ ìró ẹkùn èmi náà fẹ́ darapọ̀ mọ́ ìró ẹkùn wọ́n ti ṣe píkítọ̀ mi kọ́ tó wọ́ṣọ ìró ẹkùn fún mi. onítọ̀hún kọ́kọ́ máa lọ sí stéètì ẹ̀ NIN là ń gbà lọ́wọ́ òlàtowó lọ NIN yẹn náà máa fi wádìí onítọ̀hún bóyá ojúlówó ọmọ Yorùbá ní lóòótọ́. so ọ̀fẹ́ ni ìró ẹkùn ẹ̀ ní fọ́ọ̀mù. ọ̀fẹ́ ni ìwé torí pé we volunteer ourselves to secure our land. ṣẹgbọn. à ń gbọ́ yín sà. ẹgbẹ́ tí wọ́n bá ti ń dá owó sí mà tá à ń dá owó bí ẹni dájọ́ níjọ́ tí ó bá yẹ kí n gba 30,000 tẹ́ bá fún mi ní 10,000 wàhálà ń bọ̀ nìyẹn òun ló máa ń fa fashion láàrin ẹgbẹ́ bọ̀tẹ́lẹ̀ voluntary ni tá a bá dé dúró déédéé àwọn bàbá wa àpẹẹrẹ rere ní bàbá wa ò ní Ọ̀jájá Ẹnìtàn Ògúnwùsì nílẹ̀ pé n tẹ́ ẹ fẹ́ ṣe kì í ṣe pé ẹ máa ṣe lásán àwa bàbá yín wà lẹ́yìn yín ẹ̀ẹ́dẹ̀gbọ́n tí bàbá yẹn sọ bàbá yẹn ní pé òun fi eléyìí ṣàlẹ́jì gbogbo àwọn ọmọ Yorùbá àtàwọn ọba bíi ti tòun tó lọ́n tó gbé bùrìjì lé lọ́wọ́ ìró ẹkùn ìwà ni lára tó fọ́ wọn lórí nìyẹn tó ẹni bá fẹ́ join NIN nìkan ni but a máa mọ́nítọ̀ ẹ̀ àwádìí ẹ̀ dáadáa àwádìí ẹ̀ àdẹ̀ bá ẹgbẹ́ kan jà àfàwọn tó ń bá wa jà àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn wa àwọn bàbá wa OPC bàbá fẹtifáṣọhún ẹ̀yìn wa náà wà níwẹ̀rà àwọn reform àwọn ọ̀tà àwọn vigilante gbogbo wọn náà pàtẹ́wọ́ tó ń wẹ́kọ̀ ìlú ẹkùn ẹ jẹ́ kí tí wá dé ẹ máa ti kólẹ̀ Yorùbá tán nìyẹn ẹ jẹ́ kí tí wá bọ̀ sí gbé yín mà à ń gbọ́ yín sà ẹ jẹ́ kí tí wá bọ̀ sí gbé yín mà à ń gbọ́ yín. olórí vigilante ní Kwara State tó ń tẹ̀lé wa káàkiri ń gbà yẹn mà ẹ mọ̀ pé ọlọ́sùn. nẹ́tíwọ̀kì yín lọ Èkìtì. hello. mo ń gbọ́ yín ṣe ń gbọ́ mi. ẹ bá wa tàpọ̀ ẹ jọ̀ọ́ hello Èkìtì. ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín báyìí. olórí fìjìláńtẹ Kwara State. nígbà tó gbọ́ pé sédè Ìgbòho ń bọ̀ ní Ọ̀ṣun ó wá bá wa ní Ọ̀ṣun. láti Kwara. àjọ declare ẹ̀ ní Òṣogbo ni àtijọ́ wọnú pálásì bàbá wa Àtàwùjá lọ ni àtijọ́ wọnú pálásì bàbá wa Ọ̀nìrìṣà lọ ni. to show that àwọn ọ̀tá ń bẹ lẹ́yìn wa àwọn fìjìláńtẹ ń bẹ lẹ́yìn wa. so ìwé ẹkùn ẹ ti gba gbogbo kíní tán nìyẹn o gbogbo ilẹ̀ Yorùbá o. ìwà ni ìwà lọba àwúre. Sunday Igboho òrìrà ẹ̀dẹ́ Sunday Igboho ẹ máa gbọ́ ẹgbẹ́ eléyò ẹ̀kọ́ ló jẹ́ fún wa o. Sunday Igboho òrìrà ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun jẹ́ nǹkan kan. àwa tá à ń tẹ̀lé lẹ́yìn wọn ni pé ọmọ yìí jẹ́. kankan báyìí á wálẹ̀ lójijì. àní bàbá yẹn kúrò láàrin wa in 30 minutes bàbá yẹn kúrò láàrin òun gánmọ̀ ọ̀ní gánmọ̀ pé òun kúrò níbi tó ń jókòó sí ọ̀rọ̀ míì ló sọ lọ tí ọ̀rọ̀ míì wọlé ìtì ìkọ́ Sunday Igboho rí nígbà tó kọ́kọ́ wọlé àwọn tó jẹ́ ìjòyè bàbá ní Sunday Igboho ń dọ̀bálẹ̀ fún lẹ́yọ kọ̀ọ̀kan ló ń dọ̀bálẹ̀ fún ẹgbọ́n nígbà tẹ́ ẹni tẹ́ tẹ̀lé lọ síbì kan tó ń dọ̀bálẹ̀ fún èèyàn sẹ́yìn tẹ́ tẹ̀lé lẹ́yìn ẹ máa wòran ní. nígbà tí bàbá wa Ọ̀jájá náà
bàbá wa Ọ̀jájá ló ní kó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ òun ó ta tẹ́ sí bàbá tẹ́lẹ̀. ìjọ yẹn wọ́n fẹ́ lè gbolóyè sẹ̀sẹ̀. ó ta náà sí Ọ̀jájá tẹ́lẹ̀ bàbá ní olóyè Sunday máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi níbàyí. àná fẹ́ lè gbé sẹ́sẹ̀ ìjọ yẹn. ìwà ẹni bá ti ní ìgbéraga kó tètè pé Ọlọ́run gbà kíní lọ́wọ́ mi ìwà very humble man kò ríra ẹ̀ gẹ́gẹ́ bí tóun jẹ́ nǹkan kan kò ríra ẹ̀ gẹ́gẹ́ bí tóun jẹ́ nǹkan kan òun ló jẹ́ kí gbogbo ọmọ Yorùbá máa sọ pé ọmọ yìí ó jẹ́ nǹkan kan o nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe é o nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe é o nígbà tá à ń lọ sí Kwara ẹ wá wọ ìyá arúgbó bó ṣe pè mí tán ń gbàdúrà tán ń sọ ẹkú pẹ̀lú ẹ̀ Ọlọ́run Dédé Ìgbòho lọ lẹ́yọ̀ o nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe kò sí tó máa tẹ̀lé sí ní Kwara it is because Sunday Ìgbòho ò ríra ẹ̀ gẹ́gẹ́ bí pé òun jẹ́ nǹkan àwọn èèyàn wá rí i pé ọmọ eléyìí ẹ̀yìn lójú wa lélẹ́yìn nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe ẹ wá wẹni tó rí i pé tó sọra ìdádúgbò ọ̀sán gangan ó lóun jẹ́ nǹkan kan ẹ wá wò bí tájá tẹran Yorùbá ló kàn lábùkù náà. ó pọ̀ orí TikTok yẹn wọ́n ti ẹ̀ gbọ́ nǹkan kan àti Facebook àwọn yẹn wọ́n fẹ́ ìkàbùkù mà kò tí ìkàbùkù rìásà ló yìí ṣe rìásà náà yìí ṣe fún kò tí ìkàbùkù. ẹ ṣeun gan bàbá wa lẹ́kìtì a dúpẹ́ lọ́wọ́ yín. the spirit of baba Dr. Fẹ́tí Fáṣẹ̀hùn ó ṣe ń dìde láti jà ní. ẹni bá ti fi ibi ṣólóore ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni ó ní ẹnikẹ́ni tó bá ti fi ibi ṣólóore ó ní ibi òní kúrò nínú ilé ẹ̀. bàbá yẹn pè é wá jẹ youth leader nínú OPC ó dẹ̀ parọ́ mọ́ bàbá yẹn ó dẹ̀ yí ọwọ́ bàbá yẹn sẹ́yìn ìrònú ẹ̀ ló pa bàbá yẹn. wá Fẹlá nínú OPC lẹ́yìn. ṣé allegedly ni àbí confam. confam irọ́ tó pamọ́ bàbá tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn OPC tẹ̀lé lẹ́yìn ni pé a dá ẹgbẹ́ OPC lẹ̀ fún ìjàngbara ilẹ̀ Yorùbá bàbá Fẹ́tí Fáṣẹ̀hùn ti lọ parapọ̀ mọ́ Ọbásanjọ́ ó ti ń ṣe òṣèlú. àwọn náà ṣòṣèlú náà Gani Adams náà ṣòṣèlú náà. ó fi ń gbowó ẹ máa gbọ́ ẹ̀sùn tó fi kan allegation tó fi kan bàbá Fẹ́tí Fáṣẹ̀hùn lòun kan wá lọ ṣe lọ́dọ̀ Jonathan. yes of course. òun náà ló fọ́ ẹgbẹ́ lórí mọ́ lórí olómú ìlú kí náà ti korúkọ ẹgbẹ́ yìí renew àti reform ló mú jáde. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbowó lọ́wọ́ Jonathan ọ̀tọ̀ lówó pipeline ọ̀tọ̀ lówó empowerment fún ẹgbẹ́ ọmọ OPC tí ò jẹ́ kí kankan ó tó kàn wọ́n lọ́wọ́ dè mí. tí ẹ̀rí dé wo àwọn tó wà ń bẹ̀ tẹ́jọ́ lọ gba owó yẹn tó sọ wípé àlọ làwọn rí àwọn ò rí àbọ̀. ọ̀rọ̀ tí n bá fi sọ tó jáde síta kó ní kò rí bẹ́ẹ̀ má dẹ̀ máa pe àwọn ẹlẹ́rìí tó ń pè pé bàbá Èkìtì bó ṣe rí ni bá a ṣe rí ni ẹni tá a kọ́kọ́ dọ̀dọ̀ ẹ̀ ní ìwé tá a kọ́kọ́ sáyẹn ẹni tó kọ́kọ́ bá wa sáyẹn èrè ẹni tó bá wa gbé wọnú ọ́fíìsì rẹ̀ máa máa pè wọ́n dọ̀tọ̀ọ̀tọ̀ ní ìkọ̀ọ̀kan tá dẹ̀ máa gbé jáde síta. ẹ ṣeun gan bàbá Lẹ́kìtì ẹ bá wa kí bàbá Lẹ́kìtì ẹ bá wa dúpẹ́ lọ bàbá Èkìtì we love you so much thank you ma thank you. ẹ má sọ yìí ẹ bá wa sọ fún bàbá Èkìtì pé bàbá Èkìtì we love you so much thank you sir ẹ ṣeun gan ẹ ṣe. àwọn overgraduate overgraduate 20 billion fún òyìnbó bàbá Èkìtì kò sí wàhálà. ohun tó dé náà nìyẹn. kò sí wàhálà. kéèyàn tó di overgraduate àkọ́ṣẹ́ ló ṣe. overgraduate mi mà tó gbé ní rí o. kí ni tó gbé yín wọ University of Tailoring ó lágbára ibẹ̀lẹ̀ ti lè rí àwọn òyìnbó yẹn. University of Tailoring bàbá Èkìtì. Tailoring. ẹ má yẹ kéyìn mi fòyọ ẹ ṣe nǹkan ẹ bá send gift sọbẹ Èkìtì lórí TikTok bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok àwọn tó bá fẹ́ fún mi ní gift everybody bá mi fún. bátì yẹn ti kú. bátì yẹn ti kú ìyá tomorrow is another day ẹ ṣe nǹkan adúpẹ́ lọ́wọ́ yín sir God bless you sir ẹ ṣe nǹkan ẹ jẹ́ kí n polówó ọjà fún àwọn tí mo ń polówó ọjà.
ó ṣáná wọlé tẹgbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n lùkọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀já jọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni ti rìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace SKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fà gan o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà owó tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Body Talk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ bá mi kàn sí iléeṣẹ́ elegantjoy26 ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ fẹ́ ra gèlè ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn ẹ fẹ́ ṣe pátì àgàgà tẹ́ wà nílùú òyìnbó ẹ fẹ́ mú aṣọ kí wọ́n máa ń pè aṣọ ẹbí ẹ fẹ́ rẹ lẹ́yọ gbogbo ẹ̀ ni wọ́n ń tà ẹ jọ̀ọ́ ẹ bá mi kàn sí wọn tó bá bá mi patronize àwọn tí wọ́n ń gbéṣẹ́ fún mi wọ́n máa gbéṣẹ́ fún mi mímọ̀ aráyè ìjókòó láti máa bá yín máa fẹ́ kíní kan ẹ mọ̀ pé yìí sì kí lọ síbi iṣẹ́ kí n tún dé nọ́mbà wọn nìyẹn +447 587 728